ètò tó ń gbọ́ ní agbára ìhìnrere. Àkọ́rí tí a ó fi bára wa sọ̀rọ̀ lónìí láti inú ẹsẹ̀ bíbélì tí mo kà nísìn ni mo pè ní ìgbàgbọ́ bíi ti ìgbàanì. Ìgbàgbọ́ bíi ti ìgbàanì, the faith like of old. Láti inú ìwé Jeremiah chapter 6 verse 16 láti yọ àkọ́rí tòní. Ó ní báyìí l'Olúwa wí, ẹ dúró ní ojú ọ̀nà kẹ́ sì wò kẹ́ sì béèrè ojú ọ̀nà ìgbàanì, èwo ni ọ̀nà dídára kẹ́ sì rìn níbẹ̀, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ṣùgbọ́n wọ́n wí pé àwa kì yóò rìn. Ará, gbogbo alámọ̀ wípé ìgbàgbọ́ tá à ń ṣe lóde òní tí a bá fẹ́ bára wa sòótọ́ kò dàbí ìgbàgbọ́ àtijọ́, kò sì dàbí ìgbàgbọ́ ti ìgbàanì. Èyí ni pé ìgbàgbọ́ ìgbàlódé ni ìgbàgbọ́ tòde òní tí ó kùnà láti ní àwọn ohun àmúyẹ kan nínú bíi ti àtijọ́. Ṣùgbọ́n Olúwa ń kọ sí ìjọ Ọlọ́run lápapọ̀ lónìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ program yìí pé most of the time, kò tí ẹ ń ṣe most of the time, ohun tí program yìí àti ìwàásù wa máa ń dá lórí ni pé ó máa ń fèsì agbo Kristi, láti sọ agbo Kristi jí àti láti ru agbo Kristi sókè láti fi ọ̀nà hàn wọ́n. Torí pé tí agbo Kristi bá gba iná jẹ, ó máa rọrùn fún ọ láti gbé iná wọnú ayé, láti fa àwọn kèfèrí wá sínú ìmọ́lẹ̀ àti láti mú wọn wá sí ìrònúpìwàdà. Torí pé Ọlọ́run ò lè lo kèfèrí fún ìgbàlà kèfèrí. Àwọn ọmọ Ọlọ́run náà ló máa lò fún ìgbàlà àwọn tó wà ní ayé. So nítorí náà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìwàásù orí ètò yìí àwọn ọmọ Ọlọ́run ló máa ń báwí, àwọn tí ó sọ pé àwọn ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà tí wọ́n kọ̀ jókòó rẹ̀gẹ̀dẹ̀ sínú ìjọ. So nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ìwàásù orí ètò yìí fún wọn tó ti máa ń bá wa lọ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀, wà rí pé àwọn ọmọ Ọlọ́run àti ìjọ Ọlọ́run la máa ń darí rẹ̀ sí. So àkọ́rí ti tòní náà tí a ń bá lọ lónìí tó sọ wípé ìgbàgbọ́ bíi ti ìgbàanì. Ẹ ó rí wípé ìgbàgbọ́ tí òde òní níṣẹ́ àti mísẹ̀ ó ti di àdàlù, kò rí bíi ti ìgbàanì mọ́. Ṣùgbọ́n Olúwa kò yí ìpìlẹ̀ rẹ̀ padà, kò sì yí ètò rẹ̀ padà fún ìjọ Ọlọ́run. Torí pé ìwé mímọ́ jẹ́ kó di mímọ̀ fún wa pé ìpìlẹ̀ Ọlọ́run tó dájú ó dúró ṣinṣin, ó sì ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀, àti pé jẹ́ kí olúkúlùkù àwọn tí ń ké pe orúkọ Olúwa kan kò nínú àìṣòdodo gbogbo. So ìpìlẹ̀ Ọlọ́run kò tí ì yí padà. Ìwé mímọ́ tún fi ìdí rẹ̀ múlẹ̀ náà pẹ̀lú wípé Jésù ọ̀kan náà ni lánàá lónìí àti títí láéláé. Jésù tí àwọn gbà nígbà tí wọn kò yàtọ̀ sí Jésù táwa gbà lónìí o. Jésù kan náà ni. Orúkọ Jésù tí wọ́n sì pè nígbà náà làwa náà ń pè lónìí. Bíbélì tí àwa ń kà yìí náà ni àwọn náà kà ní ìgbà tí wọn. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ní nísìnyí náà ni àwọn náà ní. Ẹ̀mí mímọ́ tí a fi fún wọn náà ni a fi fún wa. Tí gbogbo nǹkan wọn yóò bá ti yí padà tó jẹ́ pé ọ̀kan náà ni gbogbo rẹ̀ jẹ́, kí ló dé tí ìgbé ayé wa lónìí fi tako ìgbé ayé tí àwọn baba ńlá wa gbé ní ìgbàanì? Kí ló dé tó jẹ́ pé ìgbàgbọ́ òde òní kò fi rí bíi ti àtijọ́ mọ́? Kí ló dé tó jẹ́ pé ìjọ ti mísì mọ́ ayé náà sì ti dàpọ̀ mọ́ ìjọ lónìí tó jẹ́ pé kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ láàrin ọmọ ìmọ́lẹ̀ àti ọmọ òkùnkùn? Ṣùgbọ́n Olúwa ń kọ sí ìjọ lónìí láti inú ìwé Jeremiah chapter 6 verse 16 wípé báyìí ni Olúwa wí, ó ní ẹ béèrè ojú ọ̀nà ìgbàanì kẹ́ sì rìn ní ibẹ̀, ó ní ẹ ó rí ìsinmi fún ọkàn yín. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ìgbà mìíràn wà kí ń gba àdúrà fún ìsinmi, a máa ń gbé ìgbésẹ̀ a sì máa ń ṣe iṣẹ́ ìsinmi ni. Àwọn ìgbà mìíràn wà tó yẹ pé tó bá kùnà láti gbé ìgbésẹ̀ sí ìsinmi tó kò gbé, bó ti wù kó gbàdúrà fún ìsinmi tó o kò lè rí ìsinmi. Gẹ́gẹ́ bí Jeremiah chapter 6 verse 16 yìí ti ṣe jẹ́ kó di mímọ̀ fún wa. Ó jẹ́ kó yé wa wípé ó ní tí a bá rìn ní ojú ọ̀nà ìgbàanì, ó ní a máa rí ìsinmi fún ọkàn wa. Ṣùgbọ́n ó parí ẹ̀ sí pé ó ní ṣùgbọ́n wọ́n wípé àwa kì yóò rìn ní ibẹ̀. Nítorí náà a fẹ́ wo àwọn ojú ọ̀nà ìgbàanì tí àwọn baba ńlá wa rìn, tí Olúwa ń pe àwa náà sí lóde òní láti padà sí irú ojú ọ̀nà bẹ́ẹ̀ láti rìn níbẹ̀. Èyí ni pé ojú ọ̀nà tí wọ́n ti rìn, tí Ọlọ́run sọ pé ọ̀nà yẹn sì wù òun, àwa náà fẹ́ ká wo ojú ọ̀nà bẹ́ẹ̀ ká sì wò bóyá irú ọ̀nà bẹ́ẹ̀ yẹn bóyá ó lè ṣeé ṣe tí àwa náà bá lè rìn níbẹ̀, bóyá ohun tí àwọn náà ní àwa náà lè rí gbà. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kí ẹ mọ̀ ni wípé ojú ọ̀nà ìgbàanì tí a ń sọ yìí tí àwọn ènìyàn wọ̀nyí rìn, tí ó sì mú kí wọ́n ní ẹ̀rí rere níwájú Ọlọ́run tí a sì ní àkọsílẹ̀ rẹ̀ lónìí, tí àwa bá kùnà láti rìn níbẹ̀, ó túmọ̀ sí wípé ibi tí àwọn ènìyàn yìí lọ a ò lè débẹ̀. Nítorí pé Bíbélì sọ fún wa wípé ó ní ohun àìmọ́kọ kì yóò wọ ìlú mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí. Ìlú mímọ́ tí àwọn ẹni tí a jẹ́rìí rere sí nínú Bíbélì pé wọ́n rìn ojú ọ̀nà kan tí Bíbélì wa ń kọ sí àwa náà pé ká rìn ojú ọ̀nà yẹn lónìí. Ìlú mímọ́ tí wọ́n wọ̀ yẹn tí àwa bá ti sọ pé a ò ní rí ojú ọ̀nà yẹn, ta sọ pé ojú ọ̀nà ìgbàlódé pé a fẹ́ mánéjì tiwa ni, àwa ò ní lè wọ ìlú mímọ́ níbi tí wọ́n wọ̀. Ẹ jẹ́ kí a mọ eléyìí. Kókó kejì tí mo sì fẹ́ kẹ́ mọ̀ ni pé tó bá jẹ́ pé òfin tí Olúwa gbé kalẹ̀ fún wọn tí wọ́n fi rin ojú ọ̀nà ìgbàanì, tó bá ti jẹ́ pé òfin yẹn náà ni ó ń bẹ fún wa lónìí,
tó bá sì wá jẹ́ pé àwa kùnà láti lu òfin yẹn ta sọ pé àwa fẹ́ wà a rò pé a wà lábẹ́ oore ọ̀fẹ́, ẹ jẹ́ kí a mọ̀ pé oore ọ̀fẹ́ ń bẹ fún àwọn náà nígbà tí wọn náà wọn kò sì ṣí lò. So ẹ jẹ́ ká wo ojú ọ̀nà tí wọ́n ti rìn. Àkọ́kọ́ ojú ọ̀nà tí mo fẹ́ kí a kọ́kọ́ wò tí àwọn ènìyàn yìí ti rìn, òun ni ojú ọ̀nà ìgbàgbọ́. Tí ẹ bá wo ìwé Hébérù chapter 11, Bíbélì sọ pé ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Verse 2, nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Àwọn alàgbà yẹn túmọ̀ sí pé nínú ìgbàgbọ́ yìí ni àwọn baba ńlá wa ti ní ẹ̀rí rere. Tí a bá fẹ́ sọ òtítọ́, ojú ọ̀nà tá a rìn lóde òní òun ṣe ojú ọ̀nà ìgbàgbọ́. Àwọn èèyàn péréte ló rìn nínú ìgbàgbọ́. Ojú ọ̀nà ọgbọ́n orí àti ọpọlọ ìwé la fi ń rìn lóde òní. Ojú ọ̀nà kọ̀ǹpútà, ojú ọ̀nà gbogbo ọgbọ́n ayé yìí la fi ń rìn nísìn, kò fi bẹ́ẹ̀ sí ojú ọ̀nà ìgbàgbọ́ mọ́. Ìyẹn ni pé àwọn tó ń rìn nípa ìgbàgbọ́ nísìnyí bí aṣiwèrè ni wọ́n rí lójú aráyé. Àwọn tí wọ́n ń rìn nípa ìgbàgbọ́ tó ń gbé ìgbé ayé ìgbàgbọ́ bí ẹni tí nǹkan kan kọlù ní ayé máa rí wọn sí. Torí pé Bíbélì sọ wípé wèrè ni ọ̀rọ̀ àgbélébù ní ojú àwọn tó ń ṣègbé, ṣùgbọ́n agbára ni sí ìgbàlà fún àwọn tí a gbàgbọ́. Èyí ni pé ojú ọ̀nà àtijọ́ tí àwọn kan rìn tí Olúwa ń kọ sí wa láti inú ìwé Jeremiah chapter 6 verse 16 pé ká rìn ní ojú ọ̀nà ìgbàanì yìí, lára rẹ̀ ní ojú ọ̀nà ìgbàgbọ́. Ìgbàgbọ́ ni Ábúráhámù fi gba ìdáláre níwájú Ọlọ́run. Nípa ìgbàgbọ́ ló fi di ọ̀rẹ́ Ọlọ́run, ló fi bá Ọlọ́run rìn, kì í ṣe nípa iṣẹ́. Ìgbàgbọ́ ni Olúwa fi jẹ́rìí rere sí Dáfídì wípé mo ti rí ẹnìkan ẹni bí ọkàn mi ní ìdílé Jésè. Nípa ìgbàgbọ́ òun ni àwọn Hébérù mẹ́ta fi pa agbára iná o. Ipa ìgbàgbọ́ ni Dáníẹ́lì fi dí kìnnìún lẹ́nu. Ìjẹ́ ìgbàgbọ́ bíi ti ìgbàanì, ìjẹ́ a rìn nínú rẹ̀, ìjẹ́ a rìn ní ojú ọ̀nà ìgbàgbọ́. Gbogbo nǹkan nísìn nípa ọgbọ́n orí ni, nípa ìmọ̀ ìwé ni, nípa ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ni, àti nípa gbogbo ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá, nípa ọgbọ́n ká lówó, nípa ètò òṣèlú ni. Gbogbo nǹkan nísìn ìgbà ẹlòmíràn ti gbé ojú kò lára Ọlọ́run, ó ti gbé ojú sí ara ènìyàn, ó ti gbé ojú sínú ayé yìí. Jeremiah chapter 3 verse 23 sọ pé asán ni èyí tó ti òkè wá àti òkè gíga wọn ni. Ó ní ọ̀dọ̀ Olúwa nìkan ni ìgbàlà Ísírẹ́lì wà. Èyí ni pé ìgbàgbọ́ tòótọ́ a máa wo Olúwa fún ìgbàlà, ìgbàgbọ́ tòótọ́ a máa wo Olúwa fún ìdásí láti òkè wá, ìgbàgbọ́ tòótọ́ a máa wo Olúwa fún ohun gbogbo. Ṣùgbọ́n ìgbàgbọ́ wa lóde nísìn lórí ọgbọ́n ni àti ìmúlẹ̀mófo ayé àti ohun tí kò lè gbanilà. Ǹjẹ́ ojú ọ̀nà ìgbàgbọ́ bíi ti ìgbàanì láàrin? Nínú ìwé Hébérù chapter 11 verse 2 yẹn ó sọ pé nípa ìgbàgbọ́ yìí ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Ìgbàgbọ́ ni Ábúráhámù fi ní ẹ̀rí rere tí a kọ sínú ìwé mímọ́ lónìí. Ìgbàgbọ́ ni Ísákì àti Jákọ́bù fi ní ẹ̀rí rere o. Ìgbàgbọ́ ni Jósẹ́fù fi ní ẹ̀rí rere. Àwọn Dáníẹ́lì àti ọ̀rẹ́ rẹ̀ ní ìlú Bábílónì, ìgbàgbọ́ ni wọ́n fi ní ẹ̀rí rere. Ìgbàgbọ́ ni àwọn akọni ìgbàanì fi ní ẹ̀rí rere níwájú Ọlọ́run. Kí ni ayé fi ní ẹ̀rí rere lónìí? Iye owó tó bá ti ní nínú ìjọ ló fi máa ní ẹ̀rí rere. Bó ṣe kó sàtífíkẹ́tì àti ọgbọ́n ayé jọ sí ló fi ní ẹ̀rí rere níwájú ayé. Ìyí ni pé ṣùgbọ́n Bíbélì sọ pé ìgbàgbọ́ ni àwọn wọ̀nyí fi jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ṣé nípa ìgbàgbọ́ la ń rìn lóde òní àbí nípa rírí? Ṣé nípa ìgbàgbọ́ la ń rìn lóde òní àbí nípa ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé? Bíbélì sọ wípé olódodo yóò yè nípa ìgbàgbọ́. Ó ní ṣùgbọ́n tó bá bojú wẹ̀yìn, ó ní inú mi kò ní inú dídùn sí. That is Hebrew chapter 10 verse 38. Ìwé Hébérù orí kẹwàá ẹsẹ̀ 32 ló sọ bẹ́ẹ̀. Nípa ìgbàgbọ́ la ó fi yè, ìgbàgbọ́ la fi gbà wá là, ìgbàgbọ́ náà la ó fi bá Ọlọ́run rìn, nípa ìgbàgbọ́ la ó fi bá Kristi gòkè kẹ́yìn. Èyí ni pé ayé yìí ìgbàgbọ́ la ó fi wo Ọlọ́run. Ǹjẹ́ ìgbàgbọ́ la fi ń rìn bí? Bíbélì sọ fún wa wípé ǹjẹ́ tí ọmọ ènìyàn bá dé yóò á bá ìgbàgbọ́ láyé. Kíyèsí gbólóhùn yẹn. Jésù sọ pé ṣé tóun bá dé òun á bá ìjọ lórí ilẹ̀ ayé àbó òun á bá ṣọ́ọ̀ṣì lórí ilẹ̀ ayé. Mo mọ̀ pé ìgbà tó bá fẹ́ fi padà dé, kódà gan bóyá gbogbo yàrá gan á ti di ilé ìjọsìn, gbogbo ilé á ti di ṣọ́ọ̀ṣì pátápátá. Ṣùgbọ́n ohun tó béèrè fún ni pé ṣé tóun bá dé òun á rí ìgbàgbọ́ nínú ọkàn àwọn ènìyàn. Bí orí bá fún ẹlòmíràn nísìn, dókítà ni yóò kọ́kọ́ sá lọ bá. Bí ẹlòmíràn bá ní ìṣòro ní ti ìpèníjà owó, ibi cooperative la kọ́kọ́ sá lọ. Ṣùgbọ́n ìwé mímọ́ fi àpẹẹrẹ ìgbàgbọ́ àwọn baba ńlá wa hàn lóríṣiríṣi ọ̀nà. Nígbà tí opó yẹn níjọ́ náà tí àwọn onígbèsè fẹ́ kó ọmọ rẹ̀, ó kọ́kọ́ sátọ̀ Ọlọ́run lọ, ó lọ bá wòlíì Èlíṣà, ó ní onígbèsè fẹ́ kó àwọn ọmọ mi. Ó kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run náà. Wòlíì Èlíṣà ní ọmọbìnrin kí ni mo lè ṣe fún, ó ní kí lo ní nínú ilé, ó ní mi ò ní ju ìkòkò òróró kékeré kan lọ. Ìgbàgbọ́ àkọ́kọ́ wojú Ọlọ́run náà, kò ní wo orísun mìíràn. Bí orí bá fún ẹlòmíì ní ìsìn paracetamol rẹ̀ ní ó kọ́kọ́ nawọ́ mú. Wọ́n sì sọ pé àwọn ti gba Jésù. Ǹjẹ́ ohun tí mò ń sọ ni pé mi ò sọ pé àti tọ́jú ara wa nípa tògùn wípé bóyá ó kùnà, ṣùgbọ́n ṣé ìgbàgbọ́ wa ń bẹ lára Ọlọ́run mọ́?
ǹjẹ́ a ò ti yí ojú kò lára Ọlọ́run ká ti yí ojú sóhun asán ayé yìí tí kò lè gbanilà? Èyí ni wípé ìgbàgbọ́ bíi ti ìgbàanì ti ṣọ̀wọ́n nínú ọkàn àwọn ènìyàn nísìnyí. Lára ojú ọ̀nà tó Olúwa fẹ́ kí ká ti rìn nìyẹn. Lára ojú ọ̀nà tí Olúwa fẹ́ pé ká padà sí tó ń ṣe ojú ọ̀nà ìgbàanì ni ojú ọ̀nà ìgbàgbọ́. Ìgbàgbọ́ ni Énọ́kù fi bá Ọlọ́run rìn nígbà ayé rẹ̀, kò sí Bíbélì, kò sí ẹ̀mí mímọ́ lórí ilẹ̀ ayé. A ò tí ì fi òfin mẹ́wàá fún ni torí pé kí ni Ọlọ́run ò tilẹ̀ tí ì pe Ábúráhámù nígbà náà. Bíbélì sì sọ pé Énọ́kù bá Ọlọ́run rìn nípa ìgbàgbọ́, a kò rí mọ́. Tẹ́ bá wo ẹsẹ̀ 4, nípa ìgbàgbọ́ ni Ébẹ́lì fi rú ẹbọ sí Ọlọ́run. Báwo ni Ébẹ́lì ṣe rú ẹbọ sí Ọlọ́run tí ẹbọ rẹ̀ sì ṣe ìtẹ́wọ́gbà, tí Kéènì rú ẹbọ sí Ọlọ́run tí kò ṣe ìtẹ́wọ́gbà? Àwọn kan gbàgbọ́ wípé Kéènì kó àwọn ohun tó ti bàjẹ́ wá síwájú Ọlọ́run, l'Olúwa kò fi gbà irọ́ ńlá ni. Ǹjẹ́ o fẹ́ mọ èrèdí tó mú kí ẹbọ Ébẹ́lì ṣe ìtẹ́wọ́gbà? Ó fi ìgbàgbọ́ rú ẹbọ ẹ̀jẹ̀ sí Ọlọ́run. Ìyẹn ni pé Ébẹ́lì mọ̀ pé ẹbọ tó bá máa ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run gbọdọ̀ ní ẹ̀jẹ̀ nínú, torí pé ó mọ̀ wípé àwọn ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ nípa bàbá àwọn. Ó sì mọ̀ pé láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ìyẹn pé ó rú ẹbọ ẹ̀jẹ̀ sí Ọlọ́run. Ìyẹn pé ó mọ èrò Ọlọ́run, ó rú ẹbọ ìgbàgbọ́ sí Ọlọ́run. Ìgbàgbọ́ nínú àfikún ọkọ̀ nígbà tí kò tíì sí òjò. Àwọn wọn yóò ní Bíbélì táwa ń kà yìí, wọn ò tilẹ̀ tí ì ní ẹ̀mí mímọ́ nínú wọn torí pé a kò tíì tú ẹ̀mí mọ́ jáde sórí ilẹ̀ ayé. A ò mà tíì fi òfin Mósè 10 fúnni nígbà yẹn, ṣùgbọ́n wọ́n bá Ọlọ́run rìn, a sì ní ẹ̀rí rere nípa wọn. Ṣé ní ìgbà ìkẹyìn tí ayé ti dojú kejì yìí ń sìn, ǹjẹ́ ìgbàgbọ́ ṣì ń bẹ nínú ọkàn wa tá a sọ pé a lọ sí ṣọ́ọ̀ṣì gan? Gbogbo nǹkan tí nǹkan kan bá dé bá ẹ, kí ló kọ́kọ́ máa ṣe? Ṣé ojú Olúwa ló kọ́kọ́ máa ń wò náà ni àbí ojú ènìyàn? Bí nǹkan kan bá dé bá ẹ, ṣé Olúwa ló kọ́kọ́ máa ń képe ni àbí ó kọ́kọ́ lo ọgbọ́n ìwé tó kà náà? Ẹ jẹ́ kí a padà sí ìgbàgbọ́ ọkàn, kì í ṣe ìgbàgbọ́ ọpọlọ, ìgbàgbọ́ tó tinú ọkàn wá. Torí pé Bíbélì sọ pé ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo, ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàlà. Bí kò bá ṣe pé a rìn nínú ojú ọ̀nà ìgbàgbọ́ bíi ti ìgbàanì, àfàìmọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ a má ti kú kí Kristi tó dé, a ó ti kú nínú ẹ̀mí bí ìjọ Sádì. Ojú ọ̀nà mìíràn tí Olúwa fẹ́ pé ká padà sí tó jẹ́ ojú ọ̀nà ìgbàanì, òun ni ojú ọ̀nà àdúrà. Ó máa rí eléyìí nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì chapter 4. Ìṣe àwọn Àpọ́stélì chapter 4. Ó rí pé ìgbé ayé àwọn àpọ́stélì yìí kún fún àdúrà. Àwọn èèyàn yá máa gba àdúrà. Lọ ka gbogbo ìwé Ìṣe àwọn Àpọ́stélì láti chapter 1 títí dé ìparí nípa àdúrà wa. Ó máa rí àkọsílẹ̀ àdúrà. Inú yàrá òkè ni wọ́n wà, àdúrà náà gbà tí agbára Pentecost fi sọ̀kalẹ̀. Nígbà tí àwọn olórí àlùfáà tún sọ fún wọn pé wọn kò gbọdọ̀ wàásù, àdúrà ni wọ́n gbà tí wọ́n fi borí ìpèníjà yìí. Nígbà tí wọ́n mú Pétérù tí wọ́n jù sínú túbú tí Hẹ́rọ́dù fi idà pa Jákọ́bù, àdúrà làwọn ọmọ Ọlọ́run gbà tí Pétérù fi jáde. Àdúrà ni Paul òun Sílà gbà tí ìdè wọn fi já. Àdúrà ni àwọn àpọ́sítélì gbà ni wọ́n fi yan díkìn 7 àkọ́kọ́. Ṣùgbọ́n lónìí nísìnyí wákàtí àdúrà ti kú nínú ìjọ Ọlọ́run. A fẹ́ tètè dé ṣọ́ọ̀ṣì, a sì fẹ́ tètè kúrò níbẹ̀ ni. Bó bá ti ń rí program tó bá ti ń pẹ́jù ní ṣọ́ọ̀ṣì ń ṣe, ó ti rí àwọn ọmọ ọ̀jọ́ wọn ó ti máa gbé báàgì wọn, wọ́n sọ pé àwọn níbi iṣẹ́ táwọn fẹ́ lọ resume sí. Kò fi bẹ́ẹ̀ sí ọkàn ṣinṣin láti tẹ̀lé Ọlọ́run mọ́. Àdúrà ṣúkẹ́ṣúkẹ́, àdúrà pé ká sáré gba àdúrà nísìnyí ká sì fẹ́ máa retí èsì lẹ́sẹ̀kẹsẹ̀. Kò fi bẹ́ẹ̀ sí àwọn wákàtí gbọrọ nínú àdúrà mọ́, yìí tá à ń pè ní dídúró de Olúwa. Torí pé kí ni gbogbo ẹ ti di programu. A fẹ́ tètè dé ṣọ́ọ̀ṣì, a fẹ́ tètè kó ń bẹ̀. Ẹlòmíì wọn máa sọ pé wọ́n ní English service, wọ́n fẹ́ ṣe service bíi 3 lọ́jọ́ kan ṣoṣo náà. Irú sáfíìsì bẹ́ẹ̀ bóun ló ṣe fẹ́ ní ipa gidigidi lórí ọkàn ènìyàn, báwo ló ṣe fẹ́ mú ènìyàn wá sí ìwópalẹ̀ gidigidi gan. A ti ṣe gbogbo ẹ̀ ní bọ̀wọ̀wọ̀, kò ń ṣe ojú ọ̀nà ìgbàanì tí àwọn bàbá ńlá wa rìn lélẹ́yìí, ojú ọ̀nà ìgbàlódé nìyẹn. Ojú ọ̀nà tó yẹ pé à ń lo ọpọlọ orí, a fi ń ṣe ohun gbogbo tá à ń ṣe. Kò fi bẹ́ẹ̀ sí àyè wákàtí àdúrà gbọọrọ mọ́. Ẹlòmíà ní kí ló le tó yẹn, ṣé mi mo pa Jésù ni? Ṣùgbọ́n mo fẹ́ kí o mọ̀ wípé àdúrà ló máa ń mú ìwópalẹ̀ wá. Jákọ́bù gba àdúrà ní Pénúẹ́lì, a sì yí orúkọ rẹ̀ padà sí Ísírẹ́lì. Èyí ni kó bá Ọlọ́run wọ̀yá ìjàkadì nínú àdúrà. Èlíjà gba àdúrà títí tí òjò fi rọ̀ ni. Ó sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀, ó ní lọ wò ó, ó ní máa lọ wò ó títí di ìgbà 7. Ọmọ ọ̀dọ̀ lọ wò ó nígbà àkọ́kọ́, ó ní kò sí nǹkan kan, ó ní tún máa lọ wò ó. Bẹ́ẹ̀ ló wà nínú ìwàyá ìjàkadì àdúrà pẹ̀lú Ọlọ́run. Nínú Gẹ́stímánì nǹkan Kristi gba àdúrà títí ó ní ìdánilójú tó sọ pé bàbá ìfẹ́ tiẹ̀ ni kó ṣẹ. Bíbélì sọ pé òógùn rẹ̀ ń kán sílẹ̀ bí ìró ẹ̀jẹ̀. Àdúrà tá a fẹ́ gbà nísìnyí tó yẹ pé a fẹ́ jókòó fi gbàdúrà ni, a fẹ́ gbàdúrà pẹ̀lú fẹ́fẹ́rìtì, pẹ̀lú ìtura. Kò sí àdúrà tó mú ìwópalẹ̀ wá téèyàn wà níwájú Ọlọ́run fún ìwọ̀n wákàtí gbọrọmọ, torí pé gbogbo rẹ̀ ó ti di yòyòyòyò. A dàbí búrẹ́dì tí kò jiná wọnú.
bíbélì sọ nípa Éfrémù, ó ní àkàrà aláìwú ni Éfrémù, irú ẹ̀ ní onígbàgbọ́ òde òní, kò sí ẹ̀mí àdúrà mọ́. Ìwé Zechariah chapter 12 verse 10 ó ṣe ìlérí ẹ̀mí àdúrà fáwọn tó bá wá Olúwa. Ó ní yóò ṣe, ó ní èmi yóò tú ẹ̀mí orí ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀ sílé Jákọ́bù. Ǹjẹ́ ẹ̀mí àdúrà ṣì wà mọ́ nísìnyí? Ẹ jẹ́ ká ṣàwárí ẹ̀mí àdúrà. Ẹ wo ìwé Ìṣe àwọn Àpọ́stélì chapter 4, ìwé Ìṣe àwọn Àpọ́stélì chapter 4 láti ẹsẹ̀ 23. Nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn, wọ́n sì ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn. Nígbà tí wọ́n sì gbọ́, wọ́n fi ọkàn kan gbé ohùn wọn sókè sí Ọlọ́run. Wọ́n sì wí pé, Olúwa, ìwọ tí ó dá ọ̀run òun ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn. Ìwọ nípa ẹ̀mí mímọ́ tí ó ti ẹnu Dáfídì bàbá wa ìránṣẹ́ rẹ̀ wípé èéṣe tí àwọn kèfèrí fi ń bínú tí àwọn ènìyàn gbogbo ṣe gbèrò wọn asán. Àwọn ọba aláyé dìde, àwọn ìjòyè kó ara wọn jọ sí Olúwa àti sí Kristi rẹ̀. Ní tòótọ́ sáà ni sí Jésù ọmọ mímọ́ rẹ̀, ẹni tí ìwọ ti fi òróró yàn. Wọ́n bẹ̀rẹ̀ sí ń gba àdúrà ni, lára àdúrà wọn ni ohun tí Lúùkù kọ yìí. Nígbà tó fẹ́ fi dé ẹsẹ̀ 31, ìyẹn Ìṣe Àpọ́stélì chapter 4 verse 31. Nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n péjọpọ̀ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mọ́, wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ pé ayé òde òní ni wọ́n sọ fáwọn ọmọ Ọlọ́run pé kó má wàásù mọ́, bí ìgbàgbọ́ àwọn ìgbàanì yìí ni pé ìgbà tí wọ́n sọ pé wọn ò gbọdọ̀ wàásù mọ́, Bíbélì ni wọ́n lọ kóra wọn jọ gba àdúrà ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ayé òde òní ni, mo mọ̀ ó sì dá mi lójú pé ohun tí ìjọ Ọlọ́run máa ṣe ni pé wọ́n á ní ẹ jẹ́ ká yan ìgbìmọ̀ kan lọ bá wa bẹ̀ wọ́n. Ohun tán bá fẹ́ a máa fún wọn, bójú owó náà fẹ́, ẹ jẹ́ ká lo connection. Ìyẹn pé connection ti ba ìjọ jẹ́ nísìn. Ìjọ sì ti ń lọ sí àsìkò tí wọ́n ti ń sọ pé kéèyàn má gbé megafóònù fi wàásù mọ́ ní gbangba. Ó ti ń ṣẹlẹ̀ láwọn apá kan state yìí tí wọ́n sọ pé kò sí evangelism, ipe ìsọjí ìta gbangba gan wọ́n báǹdì ẹ̀ láwọn ibì kan lórílẹ̀‐èdè yìí. Sọ pé tó bá fẹ́ ṣe ìsọjí ìta gbangba wàá ṣẹ̀ṣẹ̀ máa lọ gba lẹ́tà ní lọ́wọ́ ìjọba àbí nǹkan kan. Ṣùgbọ́n nígbà ayé àwọn àpọ́sítélì náà wọ́n sọ fún wọn náà nígbà tí wọn náà pé wọn ò gbọdọ̀ wàásù o. Bíbélì ò sọ pé wọ́n lo connection wípé Pétérù ó dàbí ọmọ ilẹ̀ Gálílì ní ẹ̀ṣọ́ òní lọ bá wa bá àwọn ìgbìmọ̀ bí. Wọ́n lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n lọ gba àdúrà. Bíbélì sọ pé wọ́n sì gba agbára fi kún agbára. Ìjẹ́ ìgbàgbọ́ bíi ti ìgbàanì ti wà báyìí. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nísìsiyìí tó ń pa àwọn ọmọ Ọlọ́run ní àwọn apá ibì kan. Ẹ ó rí wípé àwọn èèyàn pariwo, hey, ẹ jẹ́ kí Kánù dìde, ẹ jẹ́ kí Christian Association dìde, ẹ jẹ́ káwa náà tọ̀ Ọlọ́run wa lọ nínú àdúrà, ẹ jẹ́ ká gbé ojú kò lọ́dọ̀ ènìyàn fún ìrànlọ́wọ́, ẹ jẹ́ ká padà sí ìgbàgbọ́ bíi ti ìgbàanì, ìgbàgbọ́ tó ń gbá ìlérí Ọlọ́run mú, ìgbàgbọ́ tó ń wá síwájú ìtẹ́ orí ọ̀fẹ́, tó ń dúró níbẹ̀ wípé Olúwa ọ̀ǹtì tó bá tó ṣe nǹkan báyìí, bí ó ṣe pé a bá padà sí ẹsẹ̀ ìgbàgbọ́ àárọ̀ bíi ti bàbá ńlá wa, àfàìmọ̀ kí Sátánì má gba àkóso ìjọ Ọlọ́run tán ní àkókò ìkẹyìn tí a wà yìí. A fẹ́ lo connection nítorí pé a ò fẹ́ rìn nínú agbára ìgbàgbọ́ àti àdúrà ló mú kí ọ̀pọ̀lọpọ̀ kírísítẹ́nì máa lọ sínú òṣèlú. Ẹ ò bá lọ sí òṣèlú jù bẹ́ẹ̀ lọ, wọn ò lè mú ìgbàlà wá. Jeremiah chapter 3 verse 23 sọ pé asán ni èyí tó ti òkè wá àti òkè gíga wọn ni. Ó ní ọ̀dọ̀ Olúwa ni ìgbàlà Ísírẹ́lì wà. Ọ̀dọ̀ Olúwa ni ìgbàlà ìjọ Ọlọ́run wà ní ìkẹyìn yìí. Bàbá sì fẹ́ ní ìdáǹdè àti ìdásí Ọlọ́run, a ní láti rìn ní ojú ọ̀nà ìgbàgbọ́ bíi ti ìgbàanì. A ní láti lọ ṣàwárí ìgbàgbọ́ tó múnádóko tó ń pa àṣẹ pé kí òkè kó ṣídìí ká sì ṣídìí. Jésù sọ fún wa nínú ìwé Jòhánù chapter 20 verse 21. Ó ní ẹ̀ṣẹ̀ ẹni tí ẹ bá dá sí adásí, ó ní ẹ̀ṣẹ̀ ẹni tí ẹ bá sì fi jìn á fi jìn. Ó ní mo fún yín ní àṣẹ láti tejò àti àkékè mọ́lẹ̀. Ó ní ẹni tó bá sọ fún òkè kó ṣídìí, ó ní á ṣídìí. Ó ní mo fún yín ní kọ́kọ́rọ́ láti dè àti láti tú. Ṣùgbọ́n a gbé ìlérí tí Olúwa fi fún wa, a gbé ìtìsẹ́gbẹ́ kan. Nígbà tó yẹ ká wá síwájú Ọlọ́run pẹ̀lú àdúrà, a gbé ìlérí yìí tí àwa ń lo connection. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nísìnyí ó máa gbọ́, hey, kí ni president ń ṣe? Wọ́n pa àwọn ọmọ Ọlọ́run. Hey, kí ni kan ṣe? Wó nǹkan ọ̀rẹ́ mi. Bí a bá gbé ojú sí ara ènìyàn fún ìgbàlà, òfo la ó mú. Àfi tí a bá tó padà sí ìgbàgbọ́ bíi ti ìgbàanì, ká sì gbá ìlérí Ọlọ́run mú. Bí Ọlọ́run ò bá fẹ́lì àwọn àpọ́sítélì, kò lè fẹ́lì ìjọ òní tá bá rìn nínú ojú ọ̀nà tí wọ́n ti rìn. Nígbà tí wọ́n sọ pé àwọn àpọ́sítélì ò gbọdọ̀ ṣe lé ojú Olúwa ni wọ́n wá. Nígbà tí Hẹ́rọ́dù ju Pétérù sínú túbú, àwọn àpọ́sítélì ò lo connection pé ẹ jẹ́ ká yọ Pétérù o. Bíbélì sọ pé wọ́n ń gba àdúrà ní ó rí eléyìí nínú Ìṣe àwọn àpọ́sítélì chapter 12. Ìṣe àwọn àpọ́sítélì chapter 12 ẹ jẹ́ ká wò ó. Lé àkókò náà ní àti ẹsẹ̀ kínní nígbà náà
náà ni Hẹ́rọ́dù ọba sì nawọ́ rẹ̀ láti pọ́n àwọn kan lójú nínú ìjọ, ó sì fi idà pa Jákọ́bù arákùnrin Jòhánù. Nísinsìnyí náà Sátánì náà ti nawọ́ rẹ̀ láti máa pọ́n ìjọ Ọlọ́run lójú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí ọmọ Ọlọ́run náà fi ń ṣòfò lórílẹ̀‐èdè yìí. Àwọn kan wá ń sọ pé I need the connection, I need the connection. Kí kánù kó ṣe kọ́, ẹ jẹ́ ká lọ wá ojú Ọlọ́run wa, ká lọ gba ìgbàgbọ́ àti ẹ̀mí àdúrà rí. Verse 3, nígbà tó sì rí pé ó dùn mọ́ àwọn Júù, ó sì nawọ́ mú Pétérù pẹ̀lú, ó sì jẹ́ ìgbà ọjọ́ àìwúkàrà. Ẹsẹ̀ 4, nígbà tí ó sì mú fi sínú túbú, ó fi ilé ẹ̀ṣọ́ mẹ́rin àwọn ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ́. Ó ń rò láti mú jáde fún àwọn èèyàn wá lẹ́yìn ìrékọjá. Nítorí náà wọ́n pa Pétérù bọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún ẹwọ́ gbólóhùn yẹn. Bíbélì sọ pé ìjọ lọ lo connection, wọn lọ bá Hẹ́rọ́dù pé ó dájọ́ dáríjì wá, a ṣetán láti tẹ̀lé òfin rẹ̀. Ẹ jẹ́ kí a gbé ojú kò lé ojú ọ̀nà ìgbàlódé, ẹ jẹ́ ká gbé ojú wa sí ojú ọ̀nà ìgbàanì kí a sì rìn níbẹ̀. Bí kò ṣe pé a rìn ní ojú ọ̀nà ìgbàgbọ́ ìgbàanì, ọgbọ́n wa àti ìmọ̀ ìwé wa àti ìmọ̀ òṣèlú wa yóò fẹ́ẹ̀lì wa níkẹyìn yìí. Bíbélì sọ pé ẹ padà sójú ọ̀nà ìgbàanì kí ẹ lọ rìn níbẹ̀. Àdúrà ni Paul wọn àti Sílà gbà tí ìdè wọn já. Ìjọ Ọlọ́run ti kú nínú ẹ̀mí àdúrà lónìí. Àfi ká máa ṣe ayẹyẹ, àwọn ayẹyẹ tí kò mú ọgbọ́n wá, àti ká máa kó owó jọ. Ẹ jẹ́ kí a rìn ní ojú ọ̀nà ìgbàanì. Lára ojú ọ̀nà tí a tún gbọ́dọ̀ rìn, mo ti sọ méjì. Àkọ́kọ́ ni ìgbàgbọ́, èkejì ni ojú ọ̀nà àdúrà, ẹ̀kẹta ni pé a gbọ́dọ̀ ṣetán láti fi ẹ̀mí wa lélẹ̀ fún Kristi ohunkóhun tó bá fẹ́ ṣẹlẹ̀. Èmi ò rí ibikíbi tí àwọn ọmọ Ọlọ́run ti sẹ́ Kristi nígbà tó bá dojú ikú, lẹ́yìn tí wọ́n ti gba agbára Pentecost sọ. Ṣáájú agbára Pentecost ni ẹ̀rù máa ń ba àwọn ọmọ Ọlọ́run tí wọ́n béèrè lọ Pétérù pé ọmọ ẹ̀yìn rẹ̀ ló ń ṣe bí tó ní mi ò mọ̀. Ṣùgbọ́n nígbà tí agbára ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ láwọn ọmọ ẹ̀yìn lórí, wọ́n ṣetán láti fi ẹ̀mí wọn lélẹ̀ fún Kristi. Ṣáájú àkókò yìí náà nínú májẹ̀mú láéláyé, àwọn Ṣẹ́drákì, Méṣákì, Ábẹ́dínígò sọ pé àwa kì yóò tẹríba fún ère Nebukadnezari. Èyí ni wípé ní àkókò yìí sí ìgbàgbọ́ tá à ń ṣe ìgbàgbọ́ tí ò fẹ́ fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún Kristi ni ìgbàgbọ́ ọpọlọ àti ọgbọ́n orí. Wọ́n máa sọ pé ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe. Ìwà aláìlóye tó ń kó ti ẹsẹ̀ Bíbélì ẹ̀ pé ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe. Lọ ka ìtàn yẹn nínú Bíbélì kó mọ ohun tó sọ ńbẹ̀ kó tó lè bá sọ pé ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe. Ó ń sọ nípa ọmọ ọ̀dọ̀ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ tó ja ọ̀gá rẹ̀ lólè, tí ó wá lọ sọ fáwọn onígbèsè tó sọ pé ẹ kọ iye báyìí. Bíbélì sọ pé àwọn ọmọ ìran yìí gbọ́n nínú ọgbọ́n wọn, wọ́n gbọ́n ju ọmọ ìmọ́lẹ̀ ló wá ní ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe. Ìyẹn lọ́pọ̀lọpọ̀ wá ń lò lẹ́ni. Ìgbàgbọ́ tá a gbà tá a ṣetán àti fẹ̀mí wa lélẹ̀ fún Kristi kò ṣe ìgbàgbọ́ tó lè gbéni dé ọ̀run. Wọ́n sọ Stefanu lókùúta pa, síbẹ̀ ó dúró digbí ni. Bíbélì sọ pé ìyìn rere tún tẹ̀síwájú. Mo fẹ́ kí ẹ mọ̀ pé bó ti ṣe rí láti ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe kẹ́yìn níkẹyìn náà. Inú ni bí ni tó gbóná jọjọ ń bọ̀ níwájú, bóyá ẹ fẹ́ ẹbí ẹ̀kọ́ ẹ̀yin Kírísítẹ́nì òde òní tó yẹ pé yòyòyòyò níyín, tẹ́ ẹ̀ tí ìṣàwárí ẹ̀mí mímọ́, tí ẹ̀ tí ìṣàwárí agbára àdúrà àti ìgbàgbọ́ tó dúró digbidigbi fún Ọlọ́run. Nígbà tí ìjì bá bẹ̀rẹ̀ sí jà, ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ó ṣubú àfìgbà tẹ́ bá tó lọ rìn lójú ọ̀nà ìgbàanì. Jésù sọ nínú ìwé mímọ́, ó ní ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ mi tó sì fi sójú ṣe, ó ní òun ni mo fi wí ọlọ́gbọ́n ènìyàn tó kọ́lé rẹ̀ sórí àpáta. Ó ní ìjì bìlú ilé náà, ìkún omi bìlú, ó ní kò lè wó lulẹ̀ torí ká fìdí rẹ̀ lọ́lẹ̀ lórí àpáta. Àwọn tó dúró lórí àpáta làwọn tó rìn lójú ọ̀nà ìgbàgbọ́ bíi ti ìgbàanì, àwọn tí wọ́n di ìgbàgbọ́ wọn mú ṣinṣinṣinṣin. Paul apọ́sítélì ní ẹ mú àpáta ìgbàgbọ́ nípa èyí tí ẹ ó fi paná ọfà ẹni búburú ni. Paul apọ́sítélì sọ pé pẹ̀lú gbogbo àdúrà ní kẹ́ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí. That is Colossians chapter 4, Ephesians chapter 4 verse 18, Éfésù orí 4 ẹsẹ̀ 18. Èyí ni pé Bíbélì sọ fún wa wípé ẹ dúró ṣinṣin. Ó ní ẹ dúró ṣinṣin nínú ìgbàgbọ́. So ní ìgbàgbọ́ tá à ń ṣe nísìnyí tí ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ lọ́ndọ́gbọ́n jọyìn òṣèlú kẹ má bàa la inú níbí ni kọjá, òfò lẹ́ ò mú, mo sọ fún yín. Tó bá jẹ́ pé òṣèlú ló gba àwọn bàbá ńlá wa là, yóò gbà wá là. Ṣùgbọ́n tó bá jẹ́ pé nípa agbára ìgbàgbọ́ àti àdúrà àti dídúró ṣinṣin náà fi ṣẹ́gun, táwa bá sọ pé àní gba ìgbàgbọ́, a ṣetán láti fàyè sílẹ̀ fàdúrà, a ò ṣetán láti fẹ̀mí wa lélẹ̀ fún Kristi, táwa ń wá ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ òfo ni. Kò sí Olúwa ò ní lo ohun ayé fi gba ìjọ rẹ̀ là. Ẹ̀jẹ̀ ló fi gbé ìjọ kalẹ̀, agbára ẹ̀mí mímọ́ ló fi ṣe ìdìdí rẹ̀. Agbára ẹ̀mí mímọ́ yìí náà ni yóò fi gba ìjọ rẹ̀ là fún àwọn tí ó bá fara wọn jìn fún. Nítorí náà, ojú ọ̀nà wo ló rìn wo olùgbọ́ mi? Ṣojú ọ̀nà ìgbàanì ni àbí ojú ọ̀nà ìgbàlódé? Ṣojú ọ̀nà ìgbàgbọ́ bíi ti àtijọ́ ni àbí ti ìgbàlódé? Máa ronú sí i. Júùdù, ẹni tó kọ ìwé Júdà, ó sọ fún wa, ìwé Júdà orí 1 ẹsẹ̀ 3, ó ní ará ẹjà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo wí.
Paul apọ́sẹ́lì sọ fún Timothy ó ní ja ìjà rere ti ìgbàgbọ́. Kí ló dé tó jẹ́ pé ìjọ òní ò fẹ́ ja ìjà rere ti ìgbàgbọ́ láti kọjú ìjà sí Sátánì àti àrékérekè rẹ̀ lórí ìjọ? Àti blend mọ́ ìgbàgbọ́ tòde òní ó sì ti dùn mọ́ wa. Àti rí bí pé kò sóhun tó bàdì níbẹ̀ wípé àtúrọ̀ àti wà lábẹ́ orí ọ̀fẹ́. Ìwà láìlóye wa fẹ́ mọ̀ ká bí orí ọ̀fẹ́ làwọn apọ́sẹ́lì yìí náà wà, ṣùgbọ́n àwọn máa gba ìgbàgbọ́ bíi ti ìgbàanì wọ́n sì dúró nínú rẹ̀. Ojú ọ̀nà kẹrin tí a gbọ́dọ̀ rìn nínú rẹ̀ òun ni ojú ọ̀nà ìṣẹ́ra ẹni. Ìṣẹ́ra ẹni, Bíbélì sọ pé àwọn èèyàn yìí á máa ṣẹ́ra wọn. Jésù sọ wípé ẹni tó bá fẹ́ jí ọmọ ẹ̀yìn mi, ó ní jẹ́ kó gbé àgbélébù rẹ̀ kó sì máa tọ̀ mí lẹ́yìn. Ó ní jẹ́ kó gbé àgbélébù rẹ̀ kó máa tọ̀ mí lẹ́yìn. Àwọn ìgbàanì nígbà tí Olúwa pè wọ́n sínú iṣẹ́ Olúwa, wọ́n kọ ohun ìdíwọ́ gbogbo tì sí ẹ̀gbẹ́ kan, wọ́n sì bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé Olúwa. Ẹ bá mi ṣíwèé Matthew chapter 19 from verse 27. Matthew chapter 19 from verse 27. Nígbà náà ni Pétérù dáhùn ó sì wí fún un pé wò ó, àwa ti fi gbogbo rẹ̀ sílẹ̀, àwa sì ń tọ̀ ẹ́ lẹ́yìn, ǹjẹ́ kí a ní èrè wa? Verse 28. Jésù sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún yín pé ẹ̀yin tí ẹ ń tọ̀ mí lẹ́yìn ní ìgbà àtúnbí, nígbà tí ọmọ ènìyàn yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀, ẹ̀yin ó jókòó pẹ̀lú rẹ̀ ní ìtẹ́ méjìlá, ẹ̀yin ó sì máa ṣe ìdájọ́ àwọn ẹ̀yà Ísírẹ́lì méjìlá. Verse 29. Àti gbogbo ẹni tí ó fi ilé sílẹ̀ tàbí arákùnrin tàbí arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí aya tàbí ọmọ tàbí ilẹ̀ nítorí orúkọ mi, wọn ó rí ọrọ̀ ọ̀run gbà, wọn ó sì jogún ìyà ìnípẹ̀kun. Ṣẹtiri bẹ́ẹ̀, Jésù fún àwọn ẹni tó bá kọ wọn ayé sílẹ̀ láti tẹ̀lé, ó fún wọn ní ìlérí tó dájú pé wọ́n máa jogún. Láyé òde òní sìn, a sọ pé a fẹ́ ṣe ti Jésù, bẹ́ẹ̀ la tún fẹ́ ṣe tayé, a fẹ́ jí adùn ayé, a tún fẹ́ jẹ ti Jésù, kò lè ṣeé ṣe. Bíbélì ní ìránṣẹ́ kan ò lè sin olúwa méjì. Ojú ọ̀nà ìgbàanì, ojú ọ̀nà olójú kan ni, tí wọ́n jẹ́ pé wọ́n á tọ ojú ọ̀nà kan, ṣùgbọ́n ayé òde òní sàfẹ́ tọ ojú ọ̀nà púpọ̀. Bóyá o ní ìbéèrè kan tàbí òmíràn, o lè send text message sórí àwọn nọ́mbà wọ̀nyí tàbí kó pè 08038 926927 08038 926927 tàbí 080 28 38 0866 080 28 38 0866. Mo fẹ́ kí o mọ̀ kíní kan wípé ìpìlẹ̀ Ọlọ́run kò tí ì yí padà. Bí Ọlọ́run ò bá tí ì yí padà, mo fẹ́ pé kó mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ náà ò lè yí padà. So tó bá lọ mánéjì ìgbàgbọ́ ìgbàlódé kan tó lọ́rọ̀ wípé bóyá ó ní ìtẹ́wọ́gbà, ó mú òfo, ìrètí òfo ló sì ní, torí pé kí ni, kò ń ṣe ojú ọ̀nà tí àwọn baba ńlá wa ti rìn yẹn. Nítorí náà bí ìjọba ń pẹ ìdààmú, fẹ́ kí ẹ mọ̀ pé olúkúlùkù ẹni tó bá gba Jésù ní Olúwa àtolùgbàlà, ìjọ ló jẹ́. Bíbélì sọ pé Kristi ní orí, àwa ní ẹ̀yà rẹ̀. So nítorí náà ìwọ olùgbọ́ mi lọ́wọ́lọ́wọ́, irú ìjọ tó wù kó máa lọ, ìjọ rẹ̀ ò bá tutù, mo fẹ́ kí o ṣàwárí Kristi fún ara rẹ̀. Dá Kristi ẹ mọ̀ fún ara rẹ̀, kó ṣàwárí rẹ̀, kó sì rìn ní ojú ọ̀nà ìgbàanì, ojú ọ̀nà ìgbàgbọ́, àdúrà, ìfaraẹnijìn, ìṣẹ́ra ẹni àti ojú ọ̀nà láti ṣetán láti fi ẹ̀mí ẹni lélẹ̀ fún Jésù Kristi. So nítorí náà ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run à ń gbàdúrà wípé oore ọ̀fẹ́ láti wá sí ìmọ̀ òtítọ́, láti mọ̀ wípé Kristi ọ̀kan náà ni lánàá lónìí àti títí láéláé, pé kò tí ì yí padà. Ipe irú oore ọ̀fẹ́ báyìí pé akẹ́ tulé àwọn àyànfẹ́ lórí níkẹyìn, àti oore ọ̀fẹ́ láti rìn ní ojú ọ̀nà ìgbàanì láìsẹ́ ìgbàgbọ́ àti láti dúró ṣinṣin. Irú oore ọ̀fẹ́ à ń gbàdúrà pé kí ẹ fi fún wa. Ògo ni fún orúkọ yín. Ǹjẹ́ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni a gbàdúrà. Àmín.